Assalamu alaikum jọ̀mọ́. Mo kí yín gbogbo èèyàn pátápátá níbi gbogbo tí ẹ bá ti láǹfààní àti máa wò mí, máa gbọ́ mi. Ọmọọba Olúfẹ́mi Ìdòwú Adélékè Thomas ló kọ mi, Ọ̀rọ̀fẹ́mi. Lórí ọ̀rọ̀ tó ń jà rìnrìn, gbólóhùn ganu sí, ó ṣe ganu sí, kò ṣe ganu sí. Fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọn ò bá mọ ìtumọ̀ gbólóhùn yìí, gbólóhùn Yorùbá ni ganu sí, ganu sí. Kí ni Yorùbá ń pè ní ganu sí? Gbólóhùn tí ó ní àwọn àkóónú tó pọ̀ ni, ó dẹ̀ ní àlàyé. Ṣé rí ganu sí fúnra ẹ̀ gangan? Ó túmọ̀ sí oríṣiríṣi ọ̀nà la lè tú sí ẹni tí ó ń dá sí ọ̀rọ̀ tí ọkàn tí wọn ò gbé sí. Má fi lọ̀ mí ń dá sí abojúgun lẹ́gbẹ̀ẹ́ etí. Ọ̀rọ̀ tí wọn ò pèèyàn sí, Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀, ọ̀rọ̀ tí wọn ò pèèyàn sí tí ó ń dá sí, wọn ni ó ganu sọ̀rọ̀ lọ́rọ̀, ó ganu sọ̀rọ̀ tí wọn ò pè sí, ó ganu sí ọ̀rọ̀ tí wọn ò pè sí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òde tí wọn ò pèèyàn sí, kéèyàn lọ ganu síbi òkú olókùú, lọ ganu síbi wedding oní wedding, kéèyàn lọ ganu síbi ìgbéyàwó onígbéyàwó, lọ ganu síbi birthday oní birthday àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tá a bá ní ká wò ó, gbogbo wa pátápátá náà la máa ń ganu sí nǹkan ní nǹkan. Gbogbo wa pátápátá náà ní, pàápàá jùlọ àwa tá a jẹ́ entertainers, àwa tó jẹ́ pé ibi ọ̀rọ̀ àbí inú orin òun la ti ń jẹun, kò sọ́gbọ́n bá a ṣe ní ganu sí nǹkan ní nǹkan. Ẹ wórú ẹni tó sọ̀rọ̀ gangan fúnra wọn, K1 The Ultimate Máyégún. Ẹ rí i pé àwọn gan ká ní wọn ò ganu sí nǹkan tí ọkàn wọn ni, wọn ìbá má bára wọn nípò tí wọ́n wà yìí. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan kéèyàn ó ganu sí nǹkan oní nǹkan ìmọ̀ ṣàǹfààní pàápàá jùlọ téèyàn bá jẹ́ni tí ń ganu sí ibi tí ó ti lè rí nǹkan jù sí ẹnu yẹn. Ẹ rí kí sáwọn àfáà nìkan ni ọ̀rọ̀ ìbáwí, kódà pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni ó ta bá ẹni tó sọ gan nìyẹn gbólóhùn ganu sí yẹn. Ẹ rí i pé Wasiu Ayinde gan, àwọn gan fúnra wọn àìmọye nǹkan oníkan ni wọ́n ti ganu sí, pátí onípátí gíganu sí ni. Ẹ wo òkú ìyá Wizkid, Mashala olórin, yàrá pé àwọn náà wọ́n lọ ganu síbẹ̀. Láti ẹ̀gbà pé wọ́n pè wọ́n síbẹ̀ ni kí wọ́n tó lọ ganu. Ẹ rí i pé wọ́n ganu sọ́dọ̀ president Gambi, president Tinubu. Náà ni wọ́n ganu sọ́dọ̀ former president Buhari. Wọ́n máa ń ganu sọ́dọ̀ àwọn pastors, sọ́dọ̀ àwọn governors. Wọ́n dẹ̀ máa ń ganu àgbòsíbi táwọn Alhaji Wasiu Ayinde gan táwọn gan ò tí ì ganu sí rí. Ọ̀gá gan làwọn gan nínú kéèyàn ó ganu kí èèyàn ganu sí pati onípatí sọ́dọ̀ àwọn olówó káàkiri. Torí ká ní àwọn gan fúnra wọn ò mọ ganu kiri ni, wọn ìbá má bára wọn nípò tí wọ́n bára wọn. Ṣùgbọ́n gbólóhùn yẹn ganu, gbólóhùn má fi lọ̀ mí ń dá sí ni abojúgun lẹ́gbẹ̀ẹ́ etí. Sálíù ẹlẹ́nu gbọ̀rọ̀ sọ́kàn ọ́, ṣáà pè ọ́ sí àbá oníwákà kan, ó ní òde ṣó gbọ́ ẹran ti tán, àmàlà ò sí ńlẹ̀ mọ́ sọ́jẹ̀bá, ẹ̀kọ́ tó kùré kò sàkàrà, gbẹ̀gìrì ò sí ńlẹ̀ mọ́ kò sómi ọbẹ̀, má jẹ̀bi ọ̀pá mi kí n má yọ̀jò lé ó wà lá ilá ìlà ńlá lá ilá ìlà ńlá. Tó àlàyé nù lórí gbólóhùn ganu sí. Ṣùgbọ́n ó tún wá ní àwọn àkóónú kankan nínú, torí gbólóhùn tó gùn ni ó sì ní ó kó àwọn àkóónú tó pọ̀ ó kó sínú. Ẹ rí pé ní ilẹ̀ Yorùbá ti ń rí oríṣiríṣi àwọn ṣèyíkì pẹ̀lú táìtù lóríṣiríṣi. Ẹ máa gbọ́ Sheikh Al-Mufti, Sheikh Al-Ilori, Sheikh Al-Hadabi, Sheikh Al-Shaqafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn tá a bá ní kí a lo gbólóhùn ganu sí yìí ní ti ìlànà Sheikh táìtù, pé a fẹ́ lò fi ṣe táìtù ní ti apá ti Sheikh táìtù, a lè lò ní Sheikh Al-Ganusi, Sheikh Al-Ganusi, Sheikh Al-Ganusi, a lè lò bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ wípé ní ti
torúkọ ní yàrá pé oríṣiríṣi orúkọ pẹ̀lú aliasi ló wà ẹ̀rí irú àwátà ń jẹ Fẹ́mi báyìí nísìn àwọn tó bá máa áàdì aliasi mú kọ wọn ní Fẹ̀mólàlà irú àwọn tó ń jẹ́ Wálé wọn ní Wálé Walex Wálé Wàlátà irú àwọn tó jẹ́ wípé Ayọ̀ lórúkọ wọn ní Ayọ̀ ay irú àwọn tó jẹ́ Túndé àwọn tó jẹ́ Túndé wọn ní Túndé Tùnàmpà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí a bá wá fẹ́ lo Ganusi yìí gbólóhùn Ganusi bí a bá fẹ́ lò ní ti alias orúkọ pé a fẹ́ àdìẹ as alias orúkọ a lè lò irú àwọn tó ń jẹ́ Ganiyu ní ìsìn àwọn tó ń jẹ́ Ganiyu a lè pè wọ́n ní Ganiyu Ganusi bó ṣe jẹ́ nìyẹn ní ti àlàyé lórí gbólóhùn tí Alhaji Wasiu Ayinde tí wọ́n ní ultimate tí wọ́n lò tí wọ́n ní wọ́n fi tàbùkù bá àwọn àfà láyọ̀ láti sọ fún yín pé kì í ṣe àwọn àfà nìkan ni gbólóhùn yẹn bá wí gbogbo wa náà là ń ganu sọ̀rọ̀ tí ó kàn wá ọ̀rọ̀ gbogbo wa là ń dá sọ̀rọ̀ tí ó kàn wá àgàgà wa tá a jẹ́ amúlùdùn tó yẹ pé nínú orin nínú ọ̀rọ̀ nínú gbogbo nǹkan gbogbo tó bá ṣáà ti jẹ́ entertainment láti jẹun dandan ní ká ganu Alhaji Wasiu Ayinde gan àwọn kan ń ganu ọ̀dọ̀ àwọn olówó làwọn náà sì lọ ń ganu sí ta ni wọn ò ganu sọ̀rọ̀ tí ó kàn wọ́n ni àwọn gan ìbámadé ààyè tí wọ́n dé sódì àpọ̀ ó necessary kéèyàn ó ganu ṣùgbọ́n téèyàn bá ṣáà ganu kó ṣáà make sure wípé gbogbo ìgbà téèyàn ó bá ganu kó make sure wípé ibi tóun ti máa rí nǹkan fi sínú ẹnu tí òun gà yẹn ibẹ̀ ni òun ganu sí kéèyàn má lọ ganu sí ọwọ́ òfo sẹ́nu òfo kí ó má jẹ́ wípé ibi tí eṣinṣin ti máa kó sí ìyàn lẹ́nu ni èèyàn máa ganu sí àbí ibi tí èèyàn ti máa fi ẹnu kó òórùn oríṣiríṣi ni èèyàn máa ganu sí àbí kó má jẹ́ wípé ibi tí èèyàn ti máa fẹnu kó jápìn irú ọ̀dọ̀ King Wasiu Ayinde yìí tí Alhaji Wasiu Ayinde sọ pé àwọn èèyàn àwọn àfáà wá ganu sí ọ̀dọ̀ tàwọn àwọn àfáà tó lọ lè ganu síbẹ̀ wọ́n lọ ganu sẹ́nu òfo ni torí ahun wúkèlè ọmọ rẹ̀ tẹ́wọ́ ó ní sọ ọgbọ́ bẹ́ẹ̀ mi rí ni ọgbọ́ bẹ́ẹ̀ mi rí ó yẹ kó ti mọ yé yín ẹ̀yin èèyàn tí ẹ gbọ́ Yorùbá dáadáa ahun wúkèlè ọmọ ẹ̀ tẹ́wọ́ ó ní ọgbọ́ bẹ́ẹ̀ mi rí ni ọgbọ́ bẹ́ẹ̀ mi rí àwọn àfáà wọn lọ ganu sí ibi tí wọ́n lọ ganu sẹ́nu òfo Fẹlá kọrin kan gbà kan ó ní Immense Road I say Immense Road àwọn àfáà ibi tí ó yẹ kí wọ́n ganu wọ́n lọ ganu empty Ganusi wọ́n lọ ganu sí ẹnu òfo èèyàn ó bá ganu kọ́ ganu síbi tí ó ṣùọ̀ fún pé òun máa rí nǹkan ti bọ ẹnu tí òun gà yẹn. I greet you my dear brother Johnson Matthew ọmọ ọba ọ̀rọ̀ thank you very much àlàyé lórí gbólóhùn Ganusi òun ni kéèyàn gbogbo wa náà là ń ganu gbogbo wa là ń ganu àmọ́ kéèyàn bá fẹ́ ganu kó fi orí pípé ga ẹnu kó má lọ ga ẹnu síbi tí ó ti máa kàbùkù kó má ganu síbi tí ó ti máa gbẹ̀tẹ́ èèyàn máa lọ ganu síbi tí èṣin ti máa kó sí irú ọ̀dọ̀ King Wasiu Ayinde yẹn nísìn tẹmọ̀ àwọn àfáà tó lọ ganu síbẹ̀ oríṣiríṣi òórùn ló ti kó sí wọn lẹ́nu nísìn because wọ́n lọ ganu sí wrong place ni wọ́n lọ ga ẹnu sí so tá a bá ń ganu ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu ga àwa náà ń ganu King Wasiu Ayinde náà sì ń ganu kódà olórí àwọn ganu gan ni King Wasiu Ayinde gan fúnra wọn torí gbogbo nǹkan táwọn náà jẹ́ láyé níbi ká máa ganu kiri òun ni wọ́n ti jẹ́ gbogbo àwọn nǹkan yẹn ká ganu sọ́dọ̀ gómìnà ká ganu sọ́dọ̀ pírẹsidẹ́ǹtì ká ganu kiri sọ́dọ̀ àwọn olówó ó kàn jẹ́ wípé jẹ́rí bàbá yìí wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ pé àwọn àfáà yìí torí kò sí ẹni burú mọ́ ọkàn wọ ẹni tí ó sọ fún ni wọ́n fẹ́ lè sọ wípé gbólóhùn yìí gan bàbá yìí indirectly ó ń sọ fún wọn wípé ibi tẹ́ ẹ wá ganu sí ẹ kàn ganu sẹ́nu òfo ni ẹnu àbùkù lè ga o kì í ṣe right place tó yẹ kẹ́ ẹ ganu sí rèé torí ikú wọlé ahoro lásán bá ń sá ẹ kàn ganu empty handed ni so èsì ni ó kò sí yín lẹ́nu bí ẹnu tẹ́ ẹ gà kalẹ̀ nǹkan kan ò lè bọ́ sínú ẹ̀
so ó ti mọ̀ pé wrong child ẹ̀kàn gbé ẹ bá ganu ẹ̀kàn ganu lásán ẹ̀kàn ganu ẹnu òsì tẹ́ wá gà yìí rí nǹkan kan ò lè bọ́ sínú ẹnu tẹ́ wá ibi tẹ́ wá ganu sí so gbogbo wa náà là ń ganu ẹ wo àwọn náà nísìn wọ́n lọ lè ganu gboyè lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ní oyè Máyégún àwọn náà ganu ni wọ́n lọ ganu lọ bẹ ni wọ́n ganu lọ gboyè lọ́wọ́ Aláàfin Ọ̀yọ́ ni gbogbo táwọn náà jẹ́ kódà king of Fuji music tí wọ́n jẹ́ pé wọ́n lọ ganu gba king of Fuji music nìbàdàn ni àwọn náà ganu lọ́bẹ̀ ni kódà ẹni tó jẹ́ creator Fuji gan yẹn late Dr. Sikiru Ayinde Barrister wọn mọ̀ pé bàbá sọ kí wọ́n tó kú pé àwọn tó fi King Wasiu Ayinde joyè pé àwọn ò sí nílé ìlú èbó làwọn wà tó túmọ̀ sí pé gbogbo táwọn náà jẹ́ láyé wọ́n ganu jẹ́ ẹni wọ́n ganu jẹ́ ẹni ìmọ̀ràn tí màá fún gbogbo wa ni pé my dear brother my dear producer international producer Omotayo Olu Williams Slim Soul the drum master Slim Soul the drummer boy thank you very much love you more I got much love for you bro thank you very much so ẹ jẹ́ kí a máa ganu ká wà ẹ jẹ́ ká máa ṣe ọpọlọ wálẹ̀ bàbá ṣe ń ganu kiri torí àwa entertainers a lè ṣe ká máa ganu torí tá a bá ganu ẹnu tẹ́ ń wò yìí tá a bá ga a lè rí nǹkan ti bọ́ bá a bá sì rí nǹkan ti bọ́ ẹnu yìí ó máa ṣòro fún wa láti ṣe ohun tó máa múnú yín dùn torí ẹni tó ganu kalẹ̀ tí ò rí nǹkan ti bọ́ orí ẹ̀ ò lè pé so ọlá wípé bá a ṣe ń ganu kiri àárín nǹkan ti bọ́ ló ń jẹ́ kórí wa túbọ̀ máa pé sí dáadáa láti sọ ohun tí ó máa múnú ẹ̀yin èèyàn dùn láti sọ ohun tó máa dá yín lárayá láti ṣe ohun tí ẹ máa nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n bá a bá ṣe ń ganu kiri ìjà àfáàní entertainer náà gbogbo wọn tó bá ṣáà ti jẹ́ nǹkan tó ń ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú entertainment gbogbo alájọ ń ganu àmọ́ tá a bá ń ganu ẹ jẹ́ ká máa ganu pẹ̀lú orí pípé ká má máa ganu kiri sáwọn ibi tá a ti kàbùkù ká má máa ganu síbi tí ṣiṣẹ́ ti máa kó wọ̀ ká má máa ganu síbi tó yẹ pé òórùn burúkú la máa fi ẹnu kó bí irú èyí tí àwọn àfà Al-Ganusi àwọn Ganiu Ganu tí wọ́n kó yìí tó kò jù bẹ́ẹ̀ lọ subhana rabbika rabbil izzati amma yasifun so ẹ ṣeun o mo dánu dúró mi o thank you very much everybody love you.